Audio Jungle. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àánú Ọlọ́run àti orí ajẹ́njẹ́ tán Ọlọ́run Allah kó má fi ẹnì kọ̀ọ̀kan wálẹ̀ títí ó fi di ọjọ́ ìdájọ́. Amina. Jàmá, Muhadisu Temu wa ó tún ti gbé tuntun dé o. Ẹ jẹ́ àjọgbọ́n tó sọ. Kí ní tẹ́lẹ̀ dá bájà, ó jẹ́ tẹ́lẹ̀ dá dámà bájà tẹ́lẹ̀ dá sẹ̀rẹ̀ bájà. Lẹ́nu mi tẹ́lẹ̀ fi bájà àfàwọn ọmọ rẹ̀ pé ta ló mú lẹ́nu ọmọ rẹ̀ náà lẹ́rìí. Ta ló mọ kéwú? Ta ló mú ní kéwú ọmọ rẹ̀ náà lẹ́rìí. Ta ló mọ nǹkan kọ ọmọ rẹ̀ náà lẹ́rìí. Ta ló lè ṣe wá sí tílẹ̀ omi ọmọ rẹ̀ náà lẹ́rìí. Gbogbo àwọn táwọn bá sọ pé àfẹ́ àwọn eléyìí máa ń nu ilé nígbà tá a ṣe skínì pé wọn ò yẹ lọ́mọ àwọn lè yóò wá rẹ́ǹtì ń dájọ́ sọ pé tí ni wọ́n ṣe. Sẹ́yìn náà gbọ́n tó sọ. Àkọ́kọ́ ìbéèrè tèmi ó béèrè lọ́wọ́ ẹ̀ ni pé wáì tó yẹ pé gbogbo nǹkan tí yín wọ́n bá Adámọ́jà wọ́n bá kinní kan jà àwọn máa lè táwa sọ pé nígbà táwa ṣe screening má bínú Gbádéwọ̀ gbòòrò àbí kí lorúkọ ẹ̀. Ta ni wọ́ ta ni bàbá tó bí ẹ tó fi wà lára àwọn tó yẹ kó ṣe screening fáwọn ọmọ Sheikh Adam. So ìwọ ló ń bá wọn yan ọmọ àlè tẹ́ fi mọ̀ pé mo mọ̀ pé ọ̀rọ̀ tí Sheikh Sauba ń sọ lọ́jọ́ sí òun ní gbogbo yín kanra sí báyìí o. Wọ́n sọ story ní bọ́rọ̀ sí jẹ́ kán lè set record straight. Ẹ̀yin náà lẹ sì tanná wọ́rọ̀ o. Ṣé bẹ́yìn náà lẹ ń sọ pé ọmọ àlè ni wọ́n Sheikh Adam ò ní yìgì lórí ìyá wọn. Wọ́n dẹ̀ wá bọ́ta wọ́n wá set record straight. Ẹ wàá rọrùn sùn látìgbà yẹn. Ìwọ wá lanu gbàgà ìwọ ń sọ pé àwọn ọmọ àlè tẹ́yìn ti ṣe screening tẹ́yìn rí pé wọn ò yẹ lọ́mọ tẹ́yìn ti lé jáde orogún ológun dẹ̀bi ti àyà ẹ jókòó tí ogún ọmọ òrukàn kí ni Ọlọ́run bá wa sọ ní Al-Qur'an lórí ẹni tó bá ń jẹ ogún ọmọ aláìníyá tí ó ní bàbá ọmọ òrukàn tó ń jẹ mọ́ tiẹ̀ kí ni Ọlọ́run sọ. Bí ìgbà pé ń mú ẹ̀yẹ náà ẹ̀ ń jù sínú ẹnu yín báyìí bẹ́ẹ̀ ló ṣe rí. But ẹ lè dá láìfù yín ṣe ọ̀lẹ ní yín kò sẹ́ni tó níṣẹ́ lápá nu yín ẹ máa kápá agbádá báyìí èrò lásán wọn à lè dá bùkátà 50,000 gbọ́. Wà lẹ́nu wọ́n bá Adámọ́jà wọ́n rán ọmọ kéwú rẹ̀ ta ló rán yín ṣe ta ló rán yín ṣe bẹ́yìn náà nílé bàbá ẹ gbálé bàbá yín lọ́nà. Ẹgbà in tó yẹ kẹ́ mọ́ ṣe lẹ́yìn Sheikh Adam gan mo kọ tọ́pìkì kan rọ̀ lẹ́yìn pé káwọn èèyàn pàdé mi very soon máa bọ́ sí live. Mo ní pé ipò Sheikh Adam gẹ́gẹ́ bí àfà nígbà tí wọ́n wà láyé láàrin àwọn àfà ẹgbẹ́ wọn ipò wo náà wà nígbà tí wọ́n kú tán ẹ̀yin tẹ́ ẹlẹ́rìn ró lédè wọn ipò wo ni ìwà yín wá gbé wọn sí ṣé gbogbo ẹ̀ náà la rí yẹn àṣírí yín ò bò náà. Mẹgbẹ́ yín kò sẹ́ńtẹ́ lè sọ̀rọ̀ sí kò sẹ́ńtẹ́ lè yáàbù torí pé ẹ fẹ́ wà ní sáfù wájú lọ́dọ̀ bàbá principal yẹn. Ìwọ náà gbọ́rọ̀ tó sọ. Wáyé tó yẹ pé gbogbo ti yín orí ìjà wọ́n bá Ádámọ̀ jà wọ́n fẹ́ wú Ádámọ̀ wọ́n fẹ́ ṣe kíní kan ìtẹ́ mọ̀ nìyẹn. Why? Can't you yearn for peace at least for once? Pé ẹ̀yin ọmọ àlè tẹ́ nílé bàbá tẹ́ nílé ìyá tẹ́ níran rè yìí ọjọ́ wo lẹ ṣe mítìn láàrin ara yín pé ẹ jẹ́ káwa tá a jọ mọ kí ó yí ká lọ bá Sheikh Sauba nílé ká bẹ̀ wọ́n ká wá wọ́ wọn wá sọ́dọ̀ bàbá pé káwọn náà wá dọ̀bálẹ̀ ká wá kí bàbá ká wá bẹ̀ ẹ̀gbọ́n wọn ìjọ́ wo lẹ ṣe bẹ́ẹ̀. Àfáà wa kan àfáà tó ní Darrell Berry àfáà yẹn sọ statement kan gbogbo ọ̀nà tẹ́ ń gbà ṣe bí nǹkan tó jẹ́ kẹ́ róòpù bàbá wa Sheikh Sulaiman Farouk Oníkìjìpá nìyẹn. Ẹ ti rí closeness tó wà láàrin wọn àti bàbá yín pé Oníkìjìpá ti setting gbogbo nǹkan toró Oníkìjìpá ní ó ní kó atójẹ tó ta lòun tó ní lọ́wọ́ tó jẹ ẹ̀yin ò ní kankan òṣìṣẹ́ àtòṣì ń bá yín jà. Wọ́n kì í wá pé àkòyẹ kó jẹ́ pàwọn aláàmọ̀ wa jẹrú ogún yìí àwọn ọmọ ẹni tó lógún wà ẹja pé gbogbo wọn wọlé ẹja ṣe gbà ó náwó
ó nára ẹ jẹ́ kó yọ torí pé ó pé lójú yín ó dàbí pé ó fẹ́ dínà mọ́ yín kò sígbà tán náà yẹn ò ní dí mọ́ yín o torí bàbá tẹ wà lọ́dọ̀ ẹ̀ yẹn ẹ̀yin náà lẹ́ẹ̀ máa lo gbàdí ẹ máa lo lọ bá bàbá yẹn sọ̀rọ̀ ẹ máa tọ̀ nǹkan lá torí pé fẹ́ bá bàbá yẹn sọ̀rọ̀ kó sàtijẹ́ pé ti yín ní ó máa gbà ẹ máa fún pa ẹ máa di tíra kó sàlẹ̀ jẹ́ pé bàbá yẹn tẹ́ bá ti dọ́dọ̀ ẹ̀ báyìí tẹ́ bá ti bá sọ kò ní gbọ́ ẹ ti dà làákàyè bàbá yẹn rú làákàyè bàbá yẹn ò ṣètò rárá ẹkún mọ̀ pé lè sàṣọ oníkìjìpá kò mú ìyẹn wá ń try pé àwọn ẹni tó ní nǹkan ní ẹja pé wọ́n gbìyànjú ẹ̀yin wá rí bí ìgbà pé ọ̀tá wa lélẹ̀ yìí ó gbàjẹ́ lẹ́nu wa o ẹ wá frame ẹ̀ up ẹ set ẹ̀ up bóògùn náà lè fi bá bàbá sọ̀rọ̀ tó fi gbọ́ ni àmọ́ ẹ wò bẹ́ẹ̀ ṣe ń lo gbèsè ayé yín ṣe ń tí Sheikh Adam represent nígbà tó wà láàyè ṣé òun lè represent yẹn chief imam Ìlọrin tún wá kú ẹ rí pé láàyè ń bẹ ṣùgbọ́n ẹ rí pé sá láàyè ń bẹ ẹ lè láàyè ń bẹ torí pé bí ìwà ẹ̀hàn náà bí ìdìgbòlúgi òun ló wà lọ́wọ́ yìí ẹ lè láàyè ń bẹ bismillah ẹja tẹjọ kọ́kọ́ wo ohun tó nínú àwọn tó wá láti bẹ̀ yẹn ẹja wo ohun tó ṣẹlẹ̀ níbi òkú bàbá wa chief imam Ìlọrin. lẹ́ẹ̀kan náà mo tún kí àwọn àgbàlagbà pé wọ́n káàbọ̀. adamallahu hayatahum wa dawlatahum. bàbá wa onílé márùn-ún. adamallahu hayatahu. bàbá wa Basalati. adamallahu hayatahu. àfa wa Gbadagba. adamallahu hayatahu. bàbá wa àti wàjídù wọn ní kí n máa kí. wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwatan. Ìlọrin kápẹ́nà. àwọn tí máa ń to nǹkan tó bá dàrú láàrin wa náà lọ́jọ́ náà lọ lọ́kọ̀ọ̀kan yìí o ẹja kì í ṣera wa gbogbo tọ́lọ̀ bá kùn wa tó bá yẹn ju ẹja tètè dì máa o bàbá dì máa ó kílé mọ́ ìlú mi o sọtìyẹ ẹ ti já a lẹ̀ bó o bá sì ní ẹgbẹ́ ara rẹ tọ́lọ̀ bá náà yá rẹ sẹ́kù láyé bí wọ́n pẹ́ ẹ dákun àwọn ẹlẹgbẹ́ mi ó dáa kó o mọ dèdè ikú ti mọ. Masha Allah. bàbá wa ọlọ́run kẹ́mi aládẹ́mi ikú kan tó yáwọ́ kò ní pa yín ọlọ́run fẹ́mi yín lẹ̀ lórí dáadáa gbogbo ẹ̀yin olólùfẹ́ òdodo tẹ́ bá wà ń bí tẹ́ bá mọ bàbá yẹn ẹni èmi Daoud Adébísí Adu èmi náà ti ń jẹ́ Sulaiman báyìí mo ti fi Sulaiman kún orúkọ mi ọmọ oníkìjìpá ni mí o ẹni mo ní kẹ́ bá ń sálámọ̀ sí wọn pé mò ń kí wọn pọ́lọ́wọ̀n ò ní ba nǹkan wọn jẹ́ ẹ̀yin náà wò ẹ̀yin settings tẹ́ wá láti mọ́ríkàsì nìyẹn o. ó yá ẹ wá wo settings èdè ẹ wo àwọn tó wà wọn sáfù wájú ẹnìkan tó jọmọ mọ́ríkàsì tó wà ń bẹ tó lè gbé orúkọ mọ́ríkàsì àtògo mọ́ríkàsì jáde òun náà ní mufti ẹnìyẹn náà ní gbogbo yín wà dẹnubù lẹ́fẹ̀ẹ́fẹ́ nu bá tiẹ̀ jẹ́ àwọn Sultan of Sokoto wà ń bẹ àwọn Imam Ọ̀fà Emir of Ìlọrin gbogbo wọn ló wà ń bẹ yẹn mọ́ríkàsì dà ń bẹ wọ́n wá fún yín mérò wọ́n sìn yín bí ẹja wọ́n dà yín mérò ẹ̀. ṣé bí yàyà náà wà ń bẹ yẹn sáfù nọ́mbà 10 ló wà ó parẹ́ máa yé làwọn tí ẹ̀ gbúrú ẹ̀ ta ló fẹ́ perú ẹ̀ dá sọ̀rọ̀ pẹ̀lú àti gbogbo yín ń wù ẹ̀yin náà wò nǹkan the only person tó lè mọ púùsì yín síwájú gbogbo yín dẹnu bo ẹ̀ ń ròpù ẹ̀ torí pé ẹ̀ ń rí bí ìgbà pé ó fẹ́ gbàjẹ́ lẹ́nu yín ṣé ó ti wá tan yín báyìí yàyà náà wà kódà àwọn ní interview èrò wọn interview ẹ̀ àfi tó bá ṣe gbé kinní fáwọn ọmọ kéwù rẹ̀ pé kọ́mọ interview òun lóko kò lè yọjú sáàfin ọba tó wáyé pé gbà tí ó ti fi wá burú rẹ̀ balẹ̀ jẹ́ ni kò bá jókòó sẹ́gbẹ̀ẹ́ àwọn mufti bẹ́ẹ̀ ẹ̀ wọlé ayé yín bó ṣe rí àwọn sáfù wájú níbi òkú yẹn bí bàbá ìmáàmù ṣe dáa tó yẹ pé kan tó lọ kan tó bọ̀ wọ́n ti dé mọ́ríkàs kúbẹ́kúbẹ́ lọ́dọ̀ bàbá píríncípà yín kúbẹ́kúbẹ́ lọ́dọ̀ wọn bí bàbá yẹn ṣe wá dáa tó ẹ ò bá ṣe rún yín mérò wọ́n rún yín pọ̀ àfi bí ẹ̀gẹ́ wọ́n rún yín mérò nígbà tó yẹ pé inú yín ò dáa ẹ ti wà ń sáfù ẹ̀yìn ẹ̀yìn tó yẹ kẹ́ wà ń sáfù wájú àwọn èèyàn gan ò rí yín bí èèyàn gidi mọ́ wọn tírìtì yín bí àwọn personality gidi mọ́ wọ́n rún yín mérò ni akí àwa onílé rẹpẹtẹ àti àbáwa Jagmalu àti sàdákọ gbóyin kọ́mọ́ ṣe bí aláìrí yín wọ́n á rún yín mérò bàbá yẹn wá sọ statement kan tó wà important Jagma kò la etí ẹ̀ kò gbọ́ ó dáa kó mọ déédéé bó ṣe mọ kó mọ àwọn ẹgbẹ́ ẹ̀ mọ adísù tẹ́mù la etí ẹ̀ kò gbọ́
Akeem máa ń fà lùtí láì tí ẹ kò gbọ́ ẹ mọ ẹ tẹ́ ẹ bá tó ẹ mọ àwọn tó jẹ́ sàwáwù yín torí yín ò bá wá pé débẹ̀ ẹ lọ́nú ilé yín kẹ́ lọ béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà tó bá ṣẹ́kù bẹ́ẹ̀ kẹ́ bí wọ́n pé àwọn òwò lẹ́gbẹ́ yín mẹ́sẹ̀gì gidi ni bàbá yẹn júlẹ̀ sí yín ẹ̀ o ẹ lọ́ máa ronú pa ẹ̀ ọlọ́run ò ní jẹ́ kí mọ́ríkàsì wà lẹ́yìn láéláé gbogbo àwọn tó lè púṣì mọ́ríkàsì sáfùwájú ṣé bàbá àlèké tù wí lè wà nírú pátí ẹ̀ kan rún wọn mérò bẹ́ẹ̀ mi ti sọ̀rọ̀ ní Kíjìpá o so àlèké tù wí lè wà nírú pátí ẹ̀ kan rún mérò báwọn kò possible Sheikh Dr. Imran Abdul Majid Eleha ṣé lè wà nírú pátí ẹ̀ kan rún mérò bẹ́ẹ̀ ìrínisí nìṣe ni lọ́jọ́ ìwà èèyàn náà máa ń rùn gbà mí láyé kò possible ká má tó wá sọ Oníkíjìpá the only person tó ń gbógo mọ́ríkàsì yọ òun náà ló ní Kíjìpá yẹn kò síbi tó lè dé lábàjá bàbá mi wọ́n wá fún Oníkíjìpá ní máìkì lẹ́nì jẹ́mọ́ ẹ̀já jọgbọ́. Aki Ọlọ́run láyé ànábì wa Muhammad ọ̀rẹ́bù yọ̀nà Ọlọ́run àtàánú ẹ̀ ọba Fadilatu Sheikh Adam Abdullahi Al-Aluri. Alhamdulillah jẹ́mọ́ sẹ́yìn náà ti gbọ́ bàbá wa Oníkíjìpá Sheikh Sulaiman Farouk kọlọ̀njá rí bàbá pẹ́ lórí dáadáa ọlọ́mọ fàárẹ̀ sí wọn bàbá gba mike the first thing tí wọ́n kọ́ sọ àkí ọlọ́run àkí ànábì rẹ̀ wọ́n á ní àlékún kẹ́ ọlọ́run àti ìgẹ́ rẹ̀ kó mọ́ ṣàì máa bá bàbá wa Sheikh Adam ẹgbọ́n tó sọ àwọn nìkan náà ló kú tán púṣì mọ́ríkàsì yẹn síwájú kò jẹ́ bẹ́ẹ̀ sáfù lẹ́yìn lọ́hùn lẹ́bàá wa the only person táwọn èèyàn ń wò mọ́ yín lára lónìí bó jẹ́ mọ́ríkàsì òun náà ni Oníkíjìpá àtàwọn Sheikh Imran Abdul Majid Eleha àwọn náà lẹ́fẹ̀ẹ́fẹ́ ló bá tí wọ́n jẹ́ mi yé sọ mo ní kò sí nǹkan yín tí ì bàjẹ́ ọwọ́ ara yín lẹ́sìn fi máa ń bàjẹ́ ìbọn Oníkíjìpá ló tún pariwo Sheikh Adam bẹ́ẹ̀ ká ní pé irú Oníkíjìpá yẹn ò sí bẹ́ẹ̀ ṣé báwọn àfáà mi tàbá gbé máìkì fún kan sọ̀rọ̀ ṣé bá àfáà tí wọ́n mọ̀ pariwo àfáà tí wọ́n mọ̀ pa kálukú ń rólé bàbá rẹ̀ ni kí ló ní Kíjìpá sí Sheikh Adam náà ni ìfẹ́ Sheikh Adam yẹn ti wúwo jù lẹ́mìí Oníkíjìpá tí ì bá ṣe bẹ́ẹ̀ ni ó yẹ ká ti da gbogbo yín nù ká mọ̀ tí ẹ̀ bá wọn yín dàn kankan pọ̀ mọ́ but you people cannot survive without him ìgbéraga wa pa yín kú instead kẹ́ ọ̀rá calm down kó kẹ́ lè máa rí ní tẹ́ máa jẹ́ agídí òfò iná ni ọlọ́run ló mọ̀ bí tẹ́ ti jogún ẹ̀ ẹ gbà fọlọ́run lára Oníkíjìpá ọ̀gá yín nìyẹn ọlọ́run ló fi sáfù wájú ọlọ́run ló tò sí sáfù wájú ní mọ́sálásí Ìlọrin ordinary èèyàn ò lè lọ tò sí sáfù wájú ọlọ́run ló mọ̀ fa Oníkíjìpá lọ bẹ̀ o bínú tí yín náà bá da tíwà yín náà bá da ẹ̀yin náà lè wà wọn sáfù wájú odidi Sheikh Adam bọ́n ṣe tó kán mọ́ wà láàyè ní sáfù wájú ní mọ́sálásí Central Mosque Ìlọrin pẹ̀lú wà tẹ̀wù òun ni mo fi sọ pé ipò wo ni Sheikh Adam wà lánàá ipò wo náà wà lánàá nígbà tí wọ́n wà láyé láàrin àwọn àfáà ẹgbẹ́ wọn ipò wo ni ẹ̀yin tẹ́ sọ pé ń rólé wọn lónìí lẹ fi ìwà burú ìwà bàjẹ́ ìwà ìlójútì ìwà dọ̀tí ìwà gbéraga tẹ̀ ń wù tẹ́ fi tó Sheikh Adam sílé ni ẹni lè kéwọ́ ẹyọ kan péré ẹ sì fẹ́ bà gbogbo ayé jẹ́ abẹ́lọ́hún nínú ọlá nínú àánú ẹ̀ kó ṣàforíjì fún yín àfáà tó ní Darul Birri yẹn wọ́n ti sọ̀rọ̀ tó pọ̀ jù táwọn èèyàn bá lè lọ Darul Birri ní péjì wọn lọ wo ń tàfà yẹn sọ gbogbo àwọn èèyàn tó lè máa tún nǹkan ṣe gbogbo wọn náà ń kú lọ yìí ó wá ní bàbá Mudiru mo appeal sí yín ni lẹ́yìn tó kí wọn tó sà wọn ó mọ̀ pé nítorí wọn láìkì nìyẹn ó sàn pé wọn lórúkọ tí wọn ò jẹ́ gan ẹ̀yin ni aṣáájú kinní kan ẹ̀yin ni kinní kan ó ṣáà kí wọn fine ẹ dákun ẹ tètè tó kinní ìkẹ́ tó kú ẹ tètè ẹ pè àwọn Sheikh Sauban
àwọn bàbá àlìkètù wí àwọn oníkejìpá ẹ pera yín ẹ ń bá ṣẹra yín nu yẹn ṣàforíjì ẹ fẹ́ amójúkò gbìyànjú ọmọ pé tẹ bá gbé lọ sọ́dọ̀ sọ́run wàláì tàláì àti rí ìyọ́nú Ọlọ́run bóyá ni ṣùgbọ́n àwa bẹ́ lọ́n fún yín kọ́lọ́n jẹ́ kó rọ̀ yín lọ́rùn o kọ́lọ́n jẹ́ kó rọ̀ yín lọ́rùn kọ́lọ́n tún àníyàn yín sí kọ́lọ́n tún àníyàn tiwa náà sí kọ́lọ́n yọ̀fẹ́ ẹnu kò nu gbogbo níta bá ń ṣe kọ́ ẹ pé torí tọ́lọ́run láfi mọ̀ sí níta bá ti ní ṣe nítorí tọ́lọ́run kọ́lọ́mọjà tẹ́wọ́ sí ọ̀làláhà ọ̀làwàlà kúwàtà ìlà bìlà.